Ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ètò tiwa tòní dálé lórí kíkọ́ àti kíkọ orin ẹ̀kọ́ àti iṣẹ́ àgbẹ̀. A ó bẹ̀rẹ̀ láti ka ọ̀rọ̀ inú orin náà lẹ́yìn tí orin kíkọ yóò tẹ̀lé. Ó yá o. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o nítorí iṣẹ́ àgbẹ̀ òun ni iṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ á mà jalè o. Ó yá ìjẹ́ akọ lórin. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.